gbọ́ pé Aunty Ajara àǹtí kúkúrú yẹn tí wọ́n fẹ́ràn kan máa jó dáadáa lásìkò ìgbà tí wọ́n bá wà láwọn òde àríyá wọ́n jáde láyé. Ìgbà tí wọ́n jáde láyé tí wọ́n kéde ikú wọn ó jẹ́ nǹkan tó dùn àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé àǹtí yìí tó dẹ̀ jẹ́ pé wọ́n pariwo pé ó nílò ìrànlọ́wọ́. Kò pẹ́ sígbà yẹn òun ni ìròyìn kan jáde tó jẹ́ nǹkan tí mo fẹ́ kí a sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ní oyún yẹn ìyẹn oyún tí wọ́n sọ pé wọ́n ní wọ́n lóyún ẹnìkan tí ìbéèrè pé ta ni wọ́n á fúnra àwọn àǹtí kúkúrú yìí lóyún. Ẹ̀dá kò ṣe wọ́n ìṣe èèyàn ni ebe èèyàn làwọn náà ẹni tó kúrú jù ṣé yẹn kan tó lè kúrú jù wọn lọ ṣá mo fẹ́ lẹ́ni tó kúrú jù wọn lọ náà ṣá ń lóyún but mi rò pé yẹn kan tó lè kúrú jù wọn lọ. Ìròyìn wá jáde oyún yẹn òun ló fọ́ gbogbo ẹ̀ lójú nínú àárẹ̀ Ajara yìí bí ìròyìn ṣe gbé jáde nìyẹn o kẹ́ lè mọ eré àti ẹ̀ máa tẹ̀sẹ̀ bọ̀. Àìsàn ẹ̀dọ̀ òun ni àwọn dókítà sọ pé ó ń ṣe Ajara ṣùgbọ́n oyún yẹn gangan òun ló tó kó bá. Wọ́n ní ká mú 100 million ni wọ́n ní ká mú wá láti fi gbé Aunty Ajara lọ sí India fún ìtọ́jú. Wọ́n ní ẹ wá gbọ́ níbo ni onítíátà ó ti rí 100 million. Ohun tí ó jẹ́ ká jáde ká béèrè ìrànlọ́wọ́ nìyẹn ṣùgbọ́n àwọn tí kò yé wọ́n ń bú wa lórí íńtánẹ́ẹ̀tì. Ohun tí wọn kò mọ̀ ni pé ká tó béèrè ìrànlọ́wọ́ ọ̀pọ̀ nínú wa ló ti gbé owó sílẹ̀. Ẹni tó gbé 500,000 sílẹ̀ wà kálukú dá owó fún Ajara torí pé ọmọ dáadáa ló jẹ́ sí gbogbo wa. Wọ́n ní àìsàn ẹ̀dọ̀ òun ni wọ́n sọ pé ó ṣe. Aunty Ajara onítíátà wọ́n jáde láyé. Wọ́n láìsàn tó ń ṣe wọ́n nínú ẹ̀dọ̀ yẹn wọ́n tún wá lóyún pẹ̀lú ẹ̀ wọ́n níyẹn ló jẹ́ kí kinní yẹn ó búrẹ́kẹ́. Wọ́n ní ṣùgbọ́n 100 million yẹn làwọn wá títí táwọn ò rí. Lọ́pọ̀lọpọ̀ inú àwọn tíátà wọ́n náà kan sì ti dáwó kálukú náà fi tí wọ́n níran lọ́wọ́ ṣùgbọ́n owó yẹn ò débì kankan wọ́n ní làwọn fi pariwo jáde. Mo dẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ sí wọn lórí íńtánẹ́ẹ̀tì lóòótọ́ pé ẹ̀yin onítíátà gan láàrin ara yín ṣé bá láwọn tó lówó nínú yín pé kí ló dé tí ẹ lè máa ran ara yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn. Ó tiẹ̀ láwọn èèyàn kan tí pé ariwo ọdún Adekola ni wọ́n pa pé ṣé bọ́dún Adekola gbajúgbajà ní nídìí ká ṣeré orí ìtàgé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n dákọ̀ Funke Akindele ẹlòmíì dákọ̀ àwọn ọ̀gá bèlò pé gbogbo àwọn lọ́gàlọ́gà ti pé báwọn tiẹ̀ ní gan wọ́n ṣàláwọn ọmọ tó lówó pé kí ló dé tẹ̀ fi lè rọra yín lọ́wọ́. Ṣùgbọ́n èsì tí àwọn èèyàn wọn tí wọ́n fìròyìn yẹn ta tí wọ́n sọ ni pé 100 million pé táwa ni yóò mọ dáṣẹ àwọn 100 million nínú òṣèré orí ìtàgé pé yóò jẹ nǹkan tí ó lè díẹ̀. Ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ yẹn. Àìsàn tí wọ́n ló ṣe òun nìyẹn o. Wọ́n láìsàn tó ṣe ó lágbára ẹ̀dọ̀ ni àwọn dókítà sọ pé ó ń ṣe ṣùgbọ́n oyún tó wá ní pẹ̀lú ẹ̀ wọ́n ní ló wá jẹ́ kí kinní yẹn ó búrẹ́kẹ́ tí ọ̀rọ̀ náà fi le gan bẹ́ẹ̀ yẹn. DJ Babji kí ni nǹkan tá a lè sọ nípa ọ̀rọ̀ Aunty Ajara pẹ̀lú ìyẹn sáà ní àṣírí nǹkan tí wọ́n sọ pé ó ṣokùnfà tí ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn tó búrẹ́kẹ́ tó fi di pé wọ́n ló tètè mú ẹ̀mí wọn lọ. Kí la lè sọ nípa wọn kí la lè sọ nípa àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jọ jẹ́ òṣèré orí ìtàgé kí la lè sọ nípa ibi tí nǹkan dé dúró bá. Alhaji Quadri Hamzat. Mi ò sí àràǹdò ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ tó ń lọ ní inú ilé agodo movie industry. Ok láàrin àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Ẹgbẹ́ wọn yẹn ó ti di nǹkan tó yẹ kí àwọn àgbààgbà wọn torí tá a bá tún ní ká tún gbélé ilé ìjọba lọ́wọ́ a lè pàjọba. Ìjọba gan máa ronú pé ẹ mọ̀mọ́ di ẹrù pa kẹ́tẹ́kẹ́tẹ́. torí tó bá máa yá àtún máa sọ pé kíjọba bá wa dá sí ọ̀rọ̀ ọkọ àtìyàwó láìpẹ́ láì jìnnà. Meanwhile n tí wọ́n lè yanjú ní ilé wọn ni òun ni mo fi sọ wípé eléyà àlè tí síjọba àlè tí ìṣẹ́rí kánsẹ́lọ̀ gan lásán gan àlè tí sí. Ẹ máa wo ọ̀rọ̀ yìí o
ọ̀rọ̀ yìí o n tó ń fọ́nì sí mi ni wípé most of àwọn èèyàn wọ́n á máa ní ìjọba ò dáa, ìjọba ò ṣe gbá, ìjọba ò ṣàwo. Most of us tá à ń tẹ bẹnu àtẹ́lù ìjọba àwa gan wọn ò lè fún wa ní post kárí kankan ṣe. Òun ni irú àwọn eléyìí ń sìn, irú àwọn movie industry yìí ń sìn, sọ ma ní ọwọ́ àwọn abẹ́nu àwọn kò tún kárú àwọn nǹkan báyìí. Wọ́n á dẹ̀ máa blame ìjọba tí ò rí nǹkan tó jẹ́ pé ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà á tí ò rí ṣe. Eléyìí tó jẹ́ wípé ìgbìmọ̀ láàrin ara yín, ṣé òun lẹ tún máa sọ pé ẹ lè handle irú àwọn cases báyìí báyìí. ṣé àwọn tó jẹ́ àwọn òṣèré orí ìtàgé. àwọn tó jẹ́ òṣèré orí àwọn àgbààgbà nù wọn. ẹ̀bọ̀ wọ́n sọ pé àkàn dáwó pé wọ́n dáwó fúnra wọn àkàn dáwó ń bẹ̀. mo ń bọ̀ ń bẹ̀ sẹ́rí ẹ jẹ́ ká ká yọ tójú bá ń ṣe pin lẹ́fẹ̀ẹ́ sọ ok bí ká yọ ojú pé òun rèé. Alájì máa ṣe example kan torí èmi máa ń like láti máa ṣàlàyé kọ́rọ̀ mi kó lè máa sit down lọ́kàn àwọn èèyàn because àwọn èèyàn míì gbà míì tá a bá sọ̀rọ̀ tá a believe pé àwọn ọlọ́gbọ́n olóye là ń bá sọ̀rọ̀, àwọn tó nídìí proper lecture náà tún máa ń yọjú pé kò yé àwọn. nítorí ẹ̀ mo ṣe láìkì ẹbí QH radio wa yìí, ọlọ́gbọ́n olóye làwọn tó wà lórí ìkànnì yìí. òun la ṣe máa sọ wípé ọ̀rọ̀ wa dàbí ẹni tó ń lùlù àgẹ̀rẹ̀ ni. ọlọ́gbọ́n ló lè mọ̀, ọlọ́gbọ́n ló lè jó, ọ̀mọ̀ràn ló lè mọ̀. àmọ́ àwọn tí wọn ò lè mọ̀ ló máa ń change narrative níta pé ẹ rí nǹkan tó ń sọ. akílẹ̀gbọ́n àgbà wọ́n ti wọlé báyìí. ẹ káàbọ̀. Mr. ayé kò tọ́ wọ́n ti wọlé. ọ̀rọ̀ Aunty Ajara tó kú àti ipa tí àwọn akẹgbẹ́ wọn kó nínú òṣèré, àwọn ipa tí àwọn akẹgbẹ́ wọn tọ́jọ́ jẹ́ òṣèré tí wọ́n ń kó láàrin àwọn tó bá ń ṣàárẹ̀ nínú wọn, tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí aráàlú ò bá ràn wọ́n lọ́wọ́ ó máa ń padà já sí ikú fún ẹlòmíì. Aunty Ajara jáde láyé o látàrí pé wọ́n sọ pé owó tí ilé ìwòsàn nìkan lọ gbé wá wọn tètè rí. òun là yànnàná nípa ọ̀rọ̀ àwọn akẹgbẹ́ wọn. bákan náà ọba tí wọ́n jí gbé ní Kwara wọn náà ti túlẹ̀, wọ́n gba power bank méjì pẹ̀lú 12 million. ẹ máa bọ́rọ̀ yín bọ̀ díje bàbjẹ́. àwọn àgbààgbà nù òṣèré lèmi fẹ́ bá wí ni mo fẹ́ advice. àgbàlagbà ni wọ́n jù mí lọ lọ́jọ́ orí dáadáa. bó ṣe bẹ́gbẹ́ ni díje bàbjẹ́. àmọ́ wọ́n máa ń ṣe ń dùn wọ́n yẹ̀ ní sanwó ẹ̀ tún máa béèrè owó lọ tèmi. orúkọ mi lẹ̀ ń dà. àwa ń bá yín à ń bá yín. ẹ̀yin náà orúkọ yín ẹ fi pè é. ẹ gbà mí kò dún kò jọmọ. so bó ṣe ń dùn mọ́ yín ó yẹ kẹ́ máa sanwó ni. ọ̀dà mo gbádùn yín. Alájì. ambassadọ náà ti wọlé láti South Africa. láti South ẹ káwọ bàbá. àwọn àgbààgbà òṣèré tó wà nínú industry tó ṣì relevant nínú industry. tó jẹ́ àwọn àgbààgbà. àtàwọn tí wọ́n wà in charge wípé àwọn tó wà in charge welfare nípa àwọn tó bá kù díẹ̀ káàtó láàrin wọn tó bá need support kó máa ṣe bó ṣe yẹ kó ṣe torí wọ́n máa ń get something wrong tó bá fẹ́ raise owó fún yàn. ok. Alájì ẹlẹ́rù ló máa kọ́kọ́ gbé níbi tó ti ṣe kí ni. tó ti wúwo ẹlẹ́rù ni o mi ní parọ́ fún yín ẹlẹ́rù. àwọn lẹ́lẹ́rù ẹ fẹ́ solicitate fún fund níta ẹ fẹ́ káwọn èèyàn ràn yín lọ́wọ́. Alájì téèyàn bá wá bíbá ẹ̀ mo rántí ọjọ́ kan àtìlẹ́yìn kan tó wá láti Nàìjíríà táwa bá yín ṣe mítí ọ̀nà ló ní kí mítí yẹn gan ṣojú mi ò mọ̀ bóyá ẹ rántí tọ́nà àwọn nídìí 10 billion naira mo rántí bàbá tó wá ń gbà yẹn mi wọ́n lè wà lórí kọ́ máa gbọ́ wa tọ́ ní àwọn fẹ́ kí QH family tẹ́wọ̀n pé wọn ò gbọ́ rí ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀. ok. ọ̀rọ̀ yìí ti tó bí a ti lọ bí ọdún méjì nsìn bí mo ṣe ń wò a ti lọ bí ọdún kan plus ṣá. ó yẹ gbé mi débẹ̀ náà kí n lè tí wọ́n sọ pé 10 billion làwọn fẹ́ raise
fún agriculture kìnnìkan gbà yẹn tó mú ìwé kan wá nígbà yẹn lọ́hùn. ok. mo dẹ̀ like question tẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn mo ń padà bọ̀ bí o tí kò lórí ní tá à ń sọ o. ok. ẹ̀yin tẹ̀ ń wá 10 billion naira. mo ti rántí. ẹjọ́ bàbá. èló lẹ ní. bẹ́ẹ̀ ni ẹnu dòrò fọ́ náà fi ṣe wọ́n láwọn ò ní nǹkan kan. wọ́n tẹ̀ ní àwọn ní bẹ́ẹ̀ ṣe ń wò mí wọ́n ò sọ pàtó. ṣùgbọ́n mo sọ fún yín pé kẹ́ ẹ wo bàtà wọn pé ìtàn sọ ò jẹ́ mọ́ bá ṣe dúró. àwọn ní nǹkan báyìí báwọn ṣe wà yìí àwọn ṣe kíní kan. alẹ́ ló lẹ ní. èló ni sẹ́rí organisation tẹ̀ sọ yìí ń sìn èló lòun gangan ti nílẹ̀. mo láti pé àwọn èèyàn tí wọ́n bá wa ràn àwọn èèyàn lọ́wọ́ kì í ṣe tí wọ́n 10 billion ló fẹ́ bá wa ràn lọ́wọ́ ẹni tó kàn ní problem tó hápa síbì kan ẹni kí mo sọ pé àdéhùn jíjẹ. nígbà tó dẹ̀ sọ pé tí wọn ráyè ṣàlàyé ẹni ẹ máa ronú sí. mo lélẹ̀ àwọn tí ìpàpà sọ fún mi mo ní àní lè jíṣẹ́ ilé ìfáwọn ìyá wa ẹ̀yin ò ní pírọ́blẹ́mù. torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹni 10 billion báwo lè ti fẹ́ tẹnu stop. ká lọ sọ fún lọ́ọ̀lì màmá ẹ̀jẹ̀ bá wa 10 billion fẹ́ẹ́ dé àwọn ò ní lè jíṣẹ́ ilé yìí o. ẹ wo màmá tí wọ́n wá gba sọ́njò ní kọ́lọ́n kó jòkó bá wa ṣe dáadáa fún màmá yẹn màmá tí wọ́n wá kí lọ́ọ̀lì màmá lórí rédíò jò ní ẹni pé láti bóyá ká ní wọn ní lọ́ọ̀kì ni ẹ wo ọjọ́ táwọn ti ní ìdòwò tó fẹ́ máa fi ṣiṣẹ́ tí wọ́n ní 12 ọ̀dàkọ̀ Ghana cedis bí 12,000 Ghana cedis or so gbàtà owó yẹn ó jẹ́ ṣírò bí 1.3 million ẹ wo ọjọ́ tí ẹ mọ̀ yẹn ní problem àwọn ní ìdòwò yẹn bò ká sọ pé bóyá lọ́ọ̀kì wọn ṣe pé lọ́ọ̀kì tó máa mátà irú àwọn ń sè àmọ̀ pé anytime tọ́lọ́ bá ní kí orí ọ̀fẹ́ tí yóò ràn wọ́n lọ́wọ́ ó yọ màmá yẹn ní ìdòwò tí wọ́n fi ṣe é rántí màmá tó wá gbà sórí rédíò tó máa ń kí lọ́lé màmá báyìí ní program so irú àwọn ṣe é bá wọn ní problem àdèmọ̀pọ̀ lọ́wọ́ á gbọ́ problem yẹn ṣé wàá fi wọn ìtàn tẹ́ ẹ rán mi létí ẹ̀ pé ìtàn ńlá ni wọ́n náà ní di 10 billion kábà sọ fún rédíò tí wọ́n bá rí ń bẹ abó la sọ fún yẹn pé ẹ ní di 10 billion. ẹ ló lẹ́yìn tí nílẹ̀ ẹ rí pé gbà tí wọ́n kú yìí láṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé èèyàn kan ti gbé 500,000 lẹ̀ èèyàn kan ti ṣe kinní kan ẹ wá imagine pé àmọ́ gbogbo owó yẹn báyìí Alhaji wọ́n ní kò débi kankan ẹ wá imagine bóyá ní gbogbo ẹ̀wọ̀ 2 million bóyá gbà tí wọ́n ń solicitate fún owó yẹn wọ́n ní di 100 million ẹ jọ o láàrin ara wa o àti rí 20 o àti rí 20 million o agbára ò ká mọ́ ni o àwọn èèyàn máa mọ̀ pẹ́ ti but ẹ kò gbé 100 million lé àwọn èèyàn láyà wípé kó jọ kó bá yín raise 100 million wọ́n dẹ̀ rí bíi 2 days ago náà ni èèyàn kan challenge wọn lórí internet pé ṣé ẹ mọ ètò ẹ̀ ná fún Wàsíù ni which is true eléyìí ò ń ṣe pé wọ́n ń sọ̀rọ̀ sí yín ẹ̀yin náà gbọ́ mo gbọ́ ẹ̀ ni mo rí i. torí gbà tẹ́ni yẹn sọ̀rọ̀ ẹ kó fi jàre wọn. ó fi jàre yín pé ṣé bó ní bọ́ndù lè ná wájú Wàsíù. tẹ́ǹjú wájú Wàsíù definitely sọ wípé ẹ lè live life yín bó ṣe fẹ́ sọ fún wa wípé bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ tí ẹ lè raise anything láàrin ara yín ni òun ni mo fi sọ pé ṣẹ́rí culture láti tú orientate wọn dáadáa sẹ́wọ̀n pé tọ́ba káníkọ́ jáde tán ní nínú 100 million yìí o ẹ jọ o àti rí bí i 15 million 20 million o agbára wa ò ká mọ́ ni o láàrin ara wa láti ti rí yẹn o àgẹ̀tì fund lọ́wọ́ àwọn kan sí o. ẹ ti understand àwọn èèyàn wà láwùjọ àwọn èèyàn wà láwùjọ tó ń bọ̀ ẹni di 100 million believe pé then nobody ó ti dáwọ́ láàrin yín. meanwhile 100 million ẹ̀gẹ́ kọ́ ló máa dùn àwọn èèyàn ẹni tó sọ̀rọ̀ sí wọn social media yẹn irú tẹ́ni yẹn sọ lọ́pọ̀lọpọ̀ èèyàn máa rò. lèèyàn ń rò. àbọ̀ ṣé pé bẹ́ẹ̀ ṣe máa ń ná bọ́ndù tó. tó lè náwó yẹn tán àwa rò pé láàrin àwa rò pé èèyàn mẹ́wàá nínú yín. ó yẹ kó lè get 100 million yẹn àmọ́ èèyàn mẹ́wàá nínú yín tó jẹ́ pé at least kò àti fi 10 million lẹ́kọ̀ọ́ yẹ kó jẹ́. bẹ́ẹ̀ ni kájà wá sọ pé bóyá wọ́n tẹ̀ wá díjú tán pé kò tiẹ̀ sí 2 million èèyàn 20. kájà wà léèyàn mẹ́wàá gan fi 2 million 20 million yẹn 20 million kó ní èèyàn mẹ́wàá gan at least èèyàn mẹ́wàá wà nínú wọn tẹ́ pé tó bá dákọ̀ ẹni báyìí wọ́n ní èèyàn mẹ́wàá tó lè fi 2 million tí wọ́n á dẹ̀ gẹ́tì 20 ẹ̀ dàkún. wọ́n á dẹ̀ gẹ́tì gbé then àwọn others tó bá lè fi 500 200,000 kí ni kò ní tù. kán tó mọ̀ á ti wá bí 30 million. 30 million or 40 million. ìta gbìyànjú àti sọ ni pé ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé tí òṣèré bá kú lẹ́ẹ̀mọ́ tó mọ iye ara yín DJ Babs ẹ máa wo ẹni tó kù ní ìsìn ẹ̀yẹ́ máa wo alẹ́ ọjọ́ candle night ẹ̀
àwọn tí ò kì í ráyè fún tẹ́lẹ̀ pé àti rámọ́tà kí mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ ẹ̀ wọ́n máa wáyè débi candle night báyìí ẹlòmíì ọmọ sunkún àti yẹn dẹ̀ dá o ó ti kú báyìí. bẹ́ẹ̀ni òun ni àwọn kankan tí mo máa ń fẹ́ káwọn èèyàn try láti understand nínú ìwà èèyàn títí omijé ojú mi tó lọ of recent. ìyẹn olórí gospel àwọn kan a sọ̀rọ̀ lórí ẹ̀ lórí kìíní yìí pé wọ́n sọ wípé Tọ́pẹ́ Àlàbí kò ṣe gbá kò ṣàwò bọ́sẹ̀ mọ̀ wípé lábẹ́lẹ̀ there are some things tí Tọ́pẹ́ Àlàbí ṣe táàmù lábẹ́lẹ̀ táwọn èèyàn ò gbọ́ tó jẹ́ later làwọn ọ̀rọ̀ yìí jẹ jáde. ẹ ti understand. ẹ wá wo orú eléyìí náà ń sìn àti Ajara yìí òun mọ̀ ẹ́ sọ pé orientation matter o ẹ fẹ́ solicitate for 100 million láàrin ara wa a ti dáyé báyọ̀ àwọn èèyàn máa mọ̀ pé ẹ ti gbìyànjú bọ̀ ojú wípé tí ẹ ṣe kọ́kọ́ ẹ wá gbé 100 million yẹn àmọ́ ẹ gbé wá síwájú wa. síbẹ̀ náà ilé tí wọ́n dá yẹn náà ẹni tó fowó lẹ̀ náà ní 500,000 sọ yẹn owó yẹn ò tí wà débi kankan. kò tí débi kankan. yẹn gan ni problem bóyá lówó yẹn ti wọ 2 million. so most of ẹ̀yin àwọn èèyàn yìí ẹ try as much as possible ẹ má wá jẹ́ kó jẹ́ wípé kakos kan ló belong sí. mo sì ti gbọ́ orí tẹ́yà àwọn kan sọ ńgbà kan pé gbà mí wà tipẹ́ tí ò bá ṣe ẹgbẹ́ pé wọn kì í attend sonitọ níwà ẹ̀kọ́ yẹ kó rí bẹ́ẹ̀. kò dé kó rí bẹ́ẹ̀. tẹ́gbẹ́ òṣèré gan bá rí i pé ẹnìkan wà ní another industry tó ní problem ó yẹ kán ràn lọ́wọ́ ó yẹ kán rò pé ó yẹ kán rò pé eléyìí ọ̀rọ̀ bí ikú lélẹ̀ òwe Yorùbá lè yẹn máa tẹ̀lé bẹ́ẹ̀ pé tá a bá ń jà bí kakúkọ. ẹ má wá tún wá jẹ́ kó jẹ́ wípé kakos kan ló belong sí àwọn groups kan ló ń bá ṣe àwọn kan ló ń pè síṣẹ́ àwọn kan ò pè síṣẹ́ so torí kò ti sí London production mi ò rò bí mo ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n bá máa sọ tẹ́ni yẹn bá kú bẹ́ni bí Aunty Ajara ìṣekú wọ́n ní lára ẹgbẹ́ òṣèré ìkan lára bẹ́ẹ̀ ni kò sí bá ṣe fẹ́ yọ kúrò lára wọn náà àwọn náà ò lè sọ pé kì í ṣe ara wọn náà ni. kò bá jẹ́ pé eré orí ìtàgé làwọn sì ń ṣe kò ní kẹ́yìn ti wà lórí Netflix. eré orí ìtàgé náà Netflix àmọ́ ṣe eré orí igi ni. eré náà ni bí a bí stage play ṣe mọ̀ kọ́ńtì lọ National Theatre wọ́n ṣe àwọn schools but ẹ ti mọ̀ wípé ẹni yìí she is a well recognized somebody. ẹjọ́ ń ṣeré náà ni. ẹjọ́ ń ṣeré náà ni tọ̀dọ̀ tí yín lè ti wọ Netflix ó lè ti wọ Amazon ó lè ti wọ whatever. òṣèré orí ìtàgé jọ ni yín. òṣèré orí ìtàgé jọ ni yín. ẹ má wo pé ó belong síbì kan ẹ try láti render help then nǹkan kan tún wà Alhaji torí mo ní gbogbo ẹ̀ ní máa kó pọ̀. okay. sickness ò jọmọ wípé kò bá àwọn eléyìí ṣe o ẹ má yẹ ká gbé help lọ sọ́dọ̀ àwọn eléyìí o. ibẹ̀ ráwọn tó jára ta ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ràn wọ́n lọ́wọ́ ìsáàsì òṣèré orí ìtàgé. torí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n lè ní Aunty Ajara bóyá àwọn. ọdún fakakọs ló ń bá ṣe. ok ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ bóyá ọdún fakakọs ló ń bá ṣe ẹ má wá jẹ́ kí ẹ jẹ́ ká fi ẹ̀sìn wa mọ ní àárín àwa ọdún fa tẹ́lẹ̀ ọmọ pàgbára yóò gbé. ibi tí mo ti lo tá a bá ń jà bí kakúkọ nìyẹn gbogbo kọ́mọ̀sì kakọ́sì ti ń bá jà gan ẹ̀kan fi tó wọn létí. tí ò bá tí wípé ẹ má jẹ́ ká gbé help yẹn ká gbé lọ sọ́dọ̀ àwọn Funke Akindele àbí Tóyìn Abraham àbí kíní kan. ẹ gbọ́dọ̀ gbé dọ̀hún. ẹ gbọ́dọ̀ gbé débẹ̀ kó torí she is a well known person lóòótọ́ wọ́n lè má ti ìjọ ṣiṣẹ́ pọ̀. débi pọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ ti lò ó bó ṣe ká lò wọ́n fún ìwé inú gbó ẹgbẹ́ máa ń lò wọ́n fún ìwé. dáadáa. abẹ́ ẹ ti gẹ́ẹ̀tì sí. àti ilẹ̀ Ramọ́tà nínú Aníkúlápó. tí wọ́n bá nídìí ìwé nísìn Funke Akindele ò lè ṣe ìwé tàbí tó bá nídìí ọ̀rọ̀ inú ogi bí àwọn Aunty Ramọ́tà àwọn Aunty Ajara àwọn náà fìtì gbogbo bí ìwé bí ìsì gidi kankan àwọn náà ṣé ó ṣèrè kọ́ làwọn náà.
òṣèré ni ẹ wo àwọn míì nínú òṣèré ẹlòmíì wà tí pé olè lọ́mọ̀ ṣe. bẹ́ẹ̀ni àbúrò ni bẹ́ẹ̀ni ẹlòmíì wà tí pé àti rámọ́tò lè sọlẹ̀. wọn lè ṣe wọn tètè mú wọn torí wọn láìkì ìjà wọn máa bọ́lọ̀ pàjá ni. wọ́n ní wọ́n á tètè mú wọn. so ibi tí mò ń lọ ni pé kárátà tí oníkálukú lè play ó yàtọ̀. àwọn ilé ìsìn tẹ bá fẹ́ ok tá bá fẹ́ lo arúgbó wọ́n rò pé ẹja lo ìyá báyìí. tẹ bá fẹ́ lo bí àwọn ọ̀rọ̀ inú igi bí àwọn ṣìgìdì tẹ fẹ́ kó rí. bẹ́ẹ̀ni ẹ rí i pé ibi táǹtì rámọ́tà bá yọ sí àtàǹtì ajára tó bá fọ́n costume kẹ́ ẹ tó rántí pé eré ni wọ́n ń ṣe pé kì í ṣe ṣìgìdì gangan olùwẹ̀ àti sálọ iṣẹ́ làwọn náà ń ṣe. bẹ́ẹ̀ni kárátà tiwọn tí wọ́n ti wúlò nìyẹn ẹ wo nígbà yí àjìgíjàgà. bẹ́ẹ̀ni ẹ ń bá lóko lu fàáfà ẹ kẹfẹ bá fíìmù yẹn ni abẹfẹ lu falakọwé ó lè. ẹ wo baba alápinni ẹ wo nǹkan kẹwàá ní kí baba alápinni ṣe pásítọ̀. ẹ ti understand àwọn ibi tí kálukú tó ti wúlò ó wà ẹ má limit àwọn kankan kó wá dìgbà tí wọ́n wá kú tán láṣẹ máa gbọ́ wípé kádípẹ́ tètè sọ ni àbí nǹkan kan. akínsàmájà náà pé wọn káàbọ̀ sórí. gbogbo ọ̀rọ̀ yìí dẹ̀kẹ̀rẹ̀ kínní yìí ó ti máa hàn sáwọn kan ti pẹ́ wípé ẹni yìí ń sick torí sickness yẹn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti fọwọ́ bò dọwọ́ gàtí ó ti yí mọ́ wọn lọ́wọ́ lọ́ọ̀rì wípé no ó yẹ káwọn jáde káwọn sọ̀rọ̀. the problem tọ́dẹ̀ ni wọ́n ní yìí problem tí wọ́n ní kò sẹ́ni tí ò lè ṣe kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa ni. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò lè ṣe. kò sẹ́ni tí ò lè ṣe eléyìí ò ṣe pé bóyá bóyá lọ fọwọ́ ara wọn fa. ó kẹ̀yìn ẹ̀wò sí tọ́wọ́ pẹ́ tó mọ tí tó mu sìgá ni wọ́n lè ní bóyá nǹkan tó ba ẹ̀dọ̀ rẹ̀ jẹ́ nìyẹn. Alhaji ẹni tó mu tí tó mu sìgá gan mo sì rí ó wà ẹ̀ẹ́dì. tí mò ń sọ nìyẹn àní tí mò ń sọ ni pé wọn àbá ní bóyá torí ìmukúmu tó mu. ìmukúmu ó yé mi. ẹ wá wo ẹni tó mu sìgá tó mu tíì gan ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan láti ẹlòmíì ti mú láti 35 years ago. bẹ́ẹ̀ni. nǹkan kò dẹ̀ ṣe ẹ wà rẹ lómi wọn lè ní ìfun kan kí ló fa lásìkò ikú bá tó nǹkan kan ni ó máa jẹ́ sábàbí àkókò fojú rí inú wa tá à ń jẹ nǹkan sí. tá à ń jẹ nǹkan sí. ìtẹ́nì yìí dẹ̀ jẹ́ tẹ́ ẹ sọ pópá yẹn àìmọye tó ń jẹ times 10 ẹ̀ tí nǹkan kan ò dẹ̀ ní í ṣe. n pé bóyá wọ́n fún lóyún wọ́n ṣe kíní kọta ló fún èèyàn àwọn èèyàn tí ò strong tó wọn gan. bẹ́ẹ̀ ni tí ò strong tó wọn torí àǹtí yẹn strong. Àǹtí Ajara wọ́n strong o bẹ́ẹ̀ bá tí wọ́n dànù báyìí tẹ́pọ́n ni wọ́n tó dúró. Alhaji mo ti rí eléyìí ń sọ̀rọ̀ pé kíní mo ti rí èèyàn tó yẹ pé ó ga ó slim tẹ bá ń wò skeleton lè máa rò bẹ́ẹ̀ ń wò àwọn olóyún ó dẹ̀ gbé oyún sínú bó tiẹ̀ jẹ́ pé nígbà tó lóyún yẹn ó dàbí ìgbà tí ọba ní pé èèyàn kan bí torí ó rí one oyún yẹn wá ṣe gbẹ̀ndu. ìwà lè bu tẹ à ń bu ẹni èṣe mo ń ṣàlàyé ni sórí yìí wà ní yẹn ń gbórí yìí fún ni nígbà yẹn lọ́jọ́ pí. ó jọ pí ni. pàṣẹ rẹ fẹ́ sọ yìí. irọ́ but ó lóyún ó bímọ. ẹ̀rí nǹkan. adẹ̀lẹ́yìn tó jẹ́ pé ó sanra ó lóyún wọ́n dẹ̀ ní oyún yẹn náà ló pa. bá a ti wáyé páàrí òun la máa rí. so ẹ jọ nítorí tọ lọ́hùn lóòótọ́ ọjọ́ tá a bá ti kọ náà ni nǹkan kan náà ló máa mú dání gẹ́gẹ́ bá Alhaji ṣe sọ. àmọ́ ẹ má jẹ́ kó jẹ́ wípé ntí ó dàbí ọ̀rọ̀ orin tí mò ń gbọ́ bọ̀ ni tó ní wọ́n ń fún mi l'advice sí ọ̀rọ̀ tí owó máa yanjú. advice yóò dé lè ràn láéláé. advice yóò lè ràn. ẹ̀dá kò kí lè fẹ́ ni kò ṣe ná. wọ́n ń fún mi l'advice fún ọ̀rọ̀ tí ó jẹ́ wípé owó ló lè yanjú ẹ̀ kò parí. ọ̀rọ̀ ni. because mo wo statement yẹn mo ní kíní yóò tọ́ ni o. ọ̀rọ̀ tó jẹ́ pé ó ní ẹ dákun ẹ má bà tèmi jẹ́ wọ́n ń fún mi l'advice fọ́rọ̀ tí owó máa yanjú. ọ̀rọ̀ tó jẹ́ pé tí o bá ti so owó kù sí kankan kò sọ̀rọ̀ mbẹ́. àmì ẹ̀dá advice ni ẹ má yẹ kó wá di wípé ìgbà tí èèyàn bá ti kú èèyàn nídìí owó kó fi lè live. ẹ̀ǹgbálàfà lọ ẹ̀ǹgbálàdúrà lọ láti máa tú ìdè láti máa já ìdè.
ẹ dẹ̀ mọ̀ pé owó ló máa solve ẹ dẹ̀ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu àwọn òṣèré mo sì ń bá sọ̀rọ̀ o Alhaji ó yé mi kó má jẹ́ kí wọ́n sọ àwọn lẹ́nu life then live kò sẹ́ni tó kàn ẹ ṣiṣẹ́ yín ni kò sẹ́ni tó lówó kò sẹ́ni tó bá yín ṣiṣẹ́ yín ó dẹ̀ yẹ kẹ́ gbádùn ara yín lóòótọ́. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbádùn yẹn náà ni kẹ́ ẹ ṣe fi ìgbádùn yẹn máa ranra yín lọ́wọ́. lọ máa ranra yín lọ́wọ́. bẹ́ẹ̀ ṣe ń gbé fáwọn olórí ẹ wò sí. ẹ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu. ẹ tó sọ̀rọ̀ sí wọn ẹgbọ́n tó sọ ó ní kí wọ́n tán náwó fún. kọ́nọ́gọ́ lóòótọ́ ni Alhaji. ẹ ti kó lè ra fámìlì yín pa. Alhaji ẹ ṣàlàyé ẹ wá rẹni tí ò ní nínú yín. ẹ ti sọ ẹ̀yin kan ti sọ rí létí mi. mo ti sọ rí. ẹ ti sọ rí. kí la sọ níjọ́ yẹn náà. ẹ sọ̀rọ̀ kan ni ẹ ní lábẹ́ bó tilẹ̀ wù kórí lóòótọ́ Ọlọ́run ṣe díẹ̀ àmọ́ ẹ lè lo aago Wàsíù kẹ́ni Wàsíù kíyìn títí. ká máa gbé owó fún ọ. kẹ́ máa gbówó fún ọ. instead ẹ yà máa dọ̀bálẹ̀ ní pé bàbá mi ò. yàtọ̀ fún yẹn instead á wàá wo olórin tó ń ṣe é bẹ̀rẹ̀ tóun ò ní kankan tá a mọ̀ pé tá a bá fún yóò fi kun tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣe é rí pé ó wúlò fún òun. nítorí Wàsíù tẹ bá mo rọ lọ́jọ́ yẹn mo ní kí làlájì rò lè fi ọ̀rọ̀ ẹ wo Wàsíù ẹni nítorí bẹ́ẹ̀ sẹ́ ni bó bá kàn kàrá gèdè ẹ yà dọ̀bálẹ̀ bàbá mi ò ẹ máa ní mi ló mi. ẹ wo bí Wàsíù ṣe wà yìí ẹ bá ná 1 million fún yọkàn wò bẹ́ntẹ́. yes. odidi 1 million tó jẹ́ pé ó lè ti tó èèyàn mẹ́wàá láti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn tẹ́ bá pín 100 fáwọn tí ń ta pure water àtàwọn alágbàlùmọ̀ yẹn kódà àìwọ́ sọ fún mi pé ayé àti ọ̀run àwọn ti dà náà ti ń ta àgbàlùmọ̀ àti pure water kankan 100,000 didi ẹ bá ná 1 million fún Wàsíù nígbà tí kò yà kánìkan gbé ọ jáde ni. which is true so ẹ má sọ̀rọ̀ ayín lẹ́nu ẹ lè gbádùn ara yín kò sẹ́ni tó ẹ̀yin lẹ lówó yín ẹ̀yin lẹ níṣẹ́ yín ẹ̀yin lẹ ṣe gbogbo ẹ lè gbádùn ara yín ẹ lè náwó yín bó ṣe wù yín bó ẹ má jẹ́ kó dì sọ lẹ́nu fún yín wípé ibi pátì láti lè rí yín kẹ́ máa náwó kẹ́ máa ṣe bó ṣe wù yín kẹ́ máa ná kẹ́ máa ṣòwò yànfìyàn àmọ́ ẹ lè help. tó bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin olólùfẹ́ wa nípa ti Aunty Ajara bá tún ṣe ń lọ sí àtúmọ̀ jẹ́ kí ẹ mọ̀ a ò ní jẹ́ kí tí yín ó di sí ìfẹ́ náà lẹ́ni sí wa tẹ́ fi bá wa àwọn fídíò wa tí à ń jù sórí afẹ́fẹ́ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ tí ń bá wa wò ó ẹ máa bá wa share ẹ bá wa subscribe sórí channel wa yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe yẹn àgbà náà ní wọnú owó yín láéláé ẹ ṣeun ẹ bá a pín fídíò yìí kó káàkiri ẹ bá a comment ẹ bá a share ẹ bá a like ẹ ṣe mọ̀ wípé bí ìbá sétí orí ìbá dàpọ̀ lagi ni bí ìbá sẹ́yìn kò sá wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa wò ó a máa dúpẹ́ lọ́wọ́ yín bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bá tó fún àwa náà ṣe ẹ ṣeun o.